وبركاته. afi ọpẹ́ fún Ọlọ́run ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó máa bá àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá gbàgbọ́. ẹ̀yin ọmọ ìyá, àsìkò tá a wà yìí àmúralẹ̀ fún Ramadan. bàtà sì múralẹ̀ yìí àmúralẹ̀ fún àríyànjiyàn pẹ́pẹ́pẹ́ tó nà máa ń ṣẹlẹ̀. báwo ni àríyànjiyàn yóò ṣe ní disturb wa? tá a bá fẹ́ wà nínú àwọn tọ́lọ́run bá tọ́ sọ́nà, bá a ṣe rèrè ṣẹ́ni gbogbo àwọn mùsùlùmí nílẹ̀ káàró òjìrè àti ní ìfẹnukò pẹ̀lú sultan ní Sokoto, àwọn ará north, wípé tí wọ́n bá ti rí kán bá wà náà gbọ́ láti àwọn ọdún díẹ̀ sẹ́yìn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àáfàá awakọ̀ kan máa ń ní class pẹ̀lú wọn. kéde ẹsẹ̀ pé ọmọ haúsá ó wù láti máa ní class pọ̀ má wà. wọ́n látara pé àwọn kan táwọn náà máa ń gbọ́rọ̀ sí lẹ́nu, wọ́n máa ń ní class pẹ̀lú wọn. so class yìí ó máa ń di ntí ọ̀ràn láàrin àwọn yòókù. ìyẹn máa ń fa kọjá pé ìmá ń bíjà náà lásìkò Ramadan ẹ̀tanú. àwọn ọmọ haúsá àwọn kan nínú wọn ní mistake, bóyá ojú tó máa fi wò wá mistake wọ́n sì nípìnlẹ̀. ó ní pé bí ìbá sì pé wọ́n rí díẹ̀ wọn ní sọ inú tí wọ́n ń sọ náà, tọ́ra àgbọ̀dọ̀ jẹ́ alábòsí. àwọn nǹkan tá haúsá wọn sọ pé ẹlẹ́bọ Yorùbá, àwa Yorùbá mùsùlùmí ò pẹ́lẹ́bọ níyà, àwa mùsùlùmí Yorùbá a kì í ṣẹlẹ́bọ, ṣùgbọ́n àwọn tí ń rí tí ń ṣẹbọ nu wa láàfin lè bú wọn pọ̀ lọ títí. àwa náà sì mọ̀ wọn o, àwa kan ń bára wa jà lé lórí. odidi àfa ìmáàmù mọ́sálásí tí ń ṣẹbọ wa, so wọ́n rí wọn tó sì kíni wọn tó sọ. báàbù kakàtìlì kọ̀rẹ́tì wọn ni pé béèyàn bá rí báǹgàn èyí ó yẹ kéèyàn sọ ìrẹ́pọ̀, àbí ọ̀rọ̀ tó pé tó bá sọ̀kalẹ̀ ó lè bíjà. ìrẹ́pọ̀ ló sì yẹ ká máa wá bó láti ṣọ̀kan, bó láti gbọ́ra wa yé. kákan àgbégbó ló ń lé orí gbogbo wa kò ní jẹ́ kí ìfẹ́ wà àti ìrẹ́pọ̀ àti ṣọ̀kan. àwọn yẹn ti lọ kódà ràlẹ̀ràlẹ̀ rẹ̀ tó bá tún rí ọ wà nílẹ̀. Ọlọ́run ti ní kí ìjọ jókòó papọ̀ àwa Yorùbá kan. sẹ́yìn pé jama'ata awúnù kò ní representative náà tó lọ jókòó. àwa gbọ́dọ̀ sọ pé torí pé jama'ata awúnù ní representative náà tó lọ jókòó. ẹ gbọ́n mi yé káwá sọ pé ǹjẹ́ jókòó àfaramọ́ ọ̀rọ̀ àlèwúmọ̀ ni. sẹ́yìn gbọ́n mi yé àfaramọ́ lájọ wọn ti jókòó náà láti faramọ́. torí ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn ni. káàkiri akọ́ra wọn jọ níbi kankan ni pé àwọn faramọ́ ẹgbẹ́ mi ń sọ̀hún ẹ̀yin kọ́ lẹ́sọ̀ ọjọ́ àwẹ̀ fún wa. kéèyàn máa dá ọjọ́ àwẹ̀ ní ìsìn pé ìgbà báyìí láàmú àwẹ̀ ọkàn dábàá lásán ni kéèyàn kọ̀sọ̀rọ̀ fíkì kọ̀sọ̀rọ̀ àgbòye ẹ̀sìn kọ̀sọ̀rọ̀ kankan nípa ẹ̀sìn ọ̀ ń sọ̀rọ̀ tó ń sọ náà ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn kò dédé kankan sí kọ̀mẹ́sìn á sì nídìí ẹ̀. ẹni máa sọ pé ẹ̀mọ̀ kọ́rọ̀ ọmọ ni kó gbẹ́mí ẹ sọ́hùn á nídìí ẹ̀ níṣẹ́. ọ̀rọ̀ ọmọ òfowó ló ń gbé káàkiri ẹ̀mẹ́yẹ mọ̀ ẹ̀mẹ́yẹ àwọn tọ́ mọ̀ ìmọ̀ tó ń wí kiri yóò mọ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹlẹ́bọ̀ mọ̀ mùsùlùmí tó mọ̀ náà sí kí ni ọmọ aláàní ìdí ẹ̀ níbi Ramadan. tá a bá ní ìdí ẹ̀ níbi Ramadan, aṣáájú ẹ̀dá àdébùmọ̀ sálám kọ̀bà kọ́ wa kọ̀bà tọ́ wa kọ̀bà júwe wa ṣe. ẹ gbọ́dọ̀ mi yé so láti jọ́ tí Islam ti bẹ̀rẹ̀ kò sígbà kan tẹ́nìkan máa dájọ́ lẹ̀ tí a ní gbà báyìí láàrò sí wa nídìí ẹ̀. ó lè dábàá mọ̀pẹ̀ lára ẹ̀sìn ẹ̀gbọ́n mi nìsín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn àyè sẹ́ni iyì láwùjọ àwọn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ wò bẹ́ẹ̀ bá bọ́ orí social media àwọn rédíò kan náà ti gbé
ìmáàmù gbogbo Èkó pátápátá ìmáàmù gbogbo Èkó pátápátá ó ti kéde torí kò wọ́n ti kéde pé ìgbà báyìí láàmú àwẹ̀ ìmáàmù ti wá sí kanta tí wọ́n mú sí wéyìn náà lọ́rọ̀ ó ní wọ́n ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ̀ bàtà mú àwẹ̀ ẹ máa retí ìgbà tí Sultan Sokoto kéde ọ̀rọ̀ tí ìmáàmù Èkó sọ́hún wọn làwọn náà sọ ń bí ní gbogbo mùsùlùmí Yorùbá ń ṣe kéde o ní sọ ẹ ń bá wa sọ nǹkan míì ọ̀yà pani ẹ máa gbára yìí ọ̀rọ̀ mi wọ́n lè máa púrùfù ẹ̀ lọ́dọ̀ ara wọn pé ṣé bí ìmọ̀ ni ìtàyẹ̀sẹ̀ máa ṣe wàhálà pàǹwá oṣù ebi mọ̀ ni ẹ wá sọ ma pé ẹgbẹ́ mi sọ̀n a sọ pé kì í ṣe mọ̀ ìmọ̀ ni ó ti ń bẹ tipẹ́tipẹ́ ìmọ̀ ni tí máa ń sọ àwọn ọjọ́ oṣù tí máa ń sọ bí oṣù bá ṣe ń rìn ẹ gbọ́ bí lóṣù ìgbà tí òòrùn ọwọ́ ìgbà tí oṣù ó lé ìmọ̀ níbẹ̀ ó ti ń bẹ tipẹ́tipẹ́ ẹ̀sìn wo ọ̀yà sí ni yorùbá mi yìí ẹ̀sìn wo òfìgbà kankan sí kíni yà sí bí ìmọ̀ bá wá sọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ lọ sọ kọ́ àníjẹ ẹ gbọ́ bá mi wọ́n ní pé ìmọ̀ ilmul falaki ni bẹ́ẹ̀ ni ó ti ń bẹ tipẹ́ wọ́n wùlẹ̀ dára ẹ̀ láàmú àwọn èèyàn mọ̀ kódà before ànábì mọ́jọ ọjọ́ lójú mọ́jọ ọjọ́ bábàrà láyé àwọn tó dáa ju alọ ọ̀nbẹ wọn ò yà bẹ́ẹ̀ ni o kí ló dé sẹ́mi tó dé tàbí yà bẹ́ẹ̀ nítorí tàbí yà bẹ́ẹ̀ o náà ní pé ẹni ọkọ wa lẹ́sìn tó ní bá ṣe máa gbà wẹ̀rẹ̀ ó ti ṣàlàyé fún wa àárí bẹ́ẹ̀ bá rí báyìí ni bẹ́ẹ̀ bá ní rí báyìí tó bá ṣe pa abánidì ká máa wá á lẹ̀ kó tó di ọjọ́ tí ànábì ní á wo sámà kọ́bákọ́wà bẹ́ẹ̀ tó ní rárá sàbáàmù tó wá ti pé 29 ẹ wo sámà tẹ́ ẹ bá róṣù ọjọ́ kejì ẹ bẹ̀rẹ̀ kiri o Ramadan bẹ́ẹ̀ bá wá róṣù akímílù sàbáàmù ẹ jẹ́ kí sàbáàmù oṣù kiri kó pé kí ló dé èyí tẹ́ fẹ́ máa ṣàlàyé yìí náà gan ó lè má pè é wa níbi àsọtẹ́lẹ̀ rẹ̀ kò sí ìkankan tí ń bẹ nínú ètò Ọlọ́run ní sánmà àti ilẹ̀ tí èyí padà ṣùgbọ́n ìlànà ẹ̀sìn ó yàtọ̀ sí ìlànà ọmọ ó sì yàtọ̀ sí ìlànà ìfẹ́nu ó yàtọ̀ sí ìlànà tó sọ pé orí kí ló dé ìfẹ́nu Ọlọ́run àti ìtọ́sọ́nà ànábì ẹgbọ́n mi nìyẹn ìfẹ́nu ẹ̀ bó bá ṣe wọ Ọlọ́run nígbà míì ìmọ̀ta àmà gángan Ọlọ́run ló wò ní ìdí ẹ̀ á sì gbà náà dábí báyìí mọ̀ ní Ọlọ́run àdúgbò ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ti fẹ́ rí ntọ́lọ́run bá ti fẹ́ àti ntànàbí rẹ̀ bá ṣe kéde o tọba fẹ́ o ló sì dáa jù kódà nílà àkáyè gan kápẹ́lá àkáyè rẹ̀ bá dá ìlàmù orí yìí tó bá pé ntànàbí sọ náà lọ dáa jù o ní yí pé tó bá ti di sàbánù ó pé 29 tẹ́ ẹ bá róṣù ẹ gbàwẹ̀ ọjọ́ kejì tẹ́ ẹ bá róṣù ẹ ka sàbánù yẹn kó pé 30 tọ́lá ọjọ́ kejì 30 ẹ sì kéde ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan mo bí yóò bá mi yé wa so ńgbà téèyàn bá ti sálẹ̀ fún àbáwọn sáà nídìí wàhálà yẹn kan mọ́ ṣe ara nàlẹ́ yẹn tára bí wà wọn tọ́sọ̀ mu kọ̀bá àbùsù mu kọ̀bá àmọ́pọ̀sù mu òun là á tẹ̀lé yóò bá mi wé kọ̀bá àbùsù mu kọ̀bá àmọ́pọ̀sù mu ó lè kọ̀rẹ́ ti ànàbí náà ní tára bí fi gba àwọ̀ ẹ̀rù àbí ní tára sàbẹ́ tó ṣáájú wọn fi gba àwọ̀ ẹ̀nu bá a bá ní ìdí mọ́ àsọtẹ́lẹ̀ ó sì kéré kèé ṣe mistake o náà ní ọjọ́ táwa mú àwẹ̀ kó yàtọ̀ sí ọjọ́ tẹ́yìn ká níbi ìmọ̀ yín ṣe àmọ́ tó dé ṣe mistake nítorí pé mọ̀ nǹkan là ń tẹ̀lé ìfẹ́ ẹnu Ọlọ́run àti tọ̀sọ́ náà ànábì rẹ̀ là ń tẹ̀lé Yorùbá wòye kèé ṣe ìmọ̀ ní gáràdù Ọlọ́run bí kò sí pé ẹ tẹ̀lé ẹni tí mo rán sí yín bẹ́ẹ̀ níbi àìmọ́gbàgbọ́ yé mọ̀ kọ́ sínú sẹ̀ríà àìmọ́gbàgbọ́ yé kí lè rògbà gangan níbi ọ̀rọ̀ àwọn oṣù kí lè rògbà kèé ṣe ìmọ̀ tẹ́ ń wí lè rògbà kèé ṣe ti déètì tí ìmọ̀ yín fẹ́ kà lè rògbà ṣé ìwà mi yé yín ìwà lè rògbà ìtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì iná lè rògbà mo
yorùbá mi yé tí ìmọ̀ bá wá tẹ̀lé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì máa ń dà láàmú bí ọba tẹ̀lé òun lọ́mọ àwa ní tẹ̀lé mọ̀ ká fi bẹ́ẹ̀ di ọ̀rọ̀ ànábì lójú ayé ẹ̀ ọjọ́ 29 wọn máa wà àbí tí kọ̀bá sì ti sí ó di kí ni o 30 àníìdí ẹ̀kejì ẹ̀yẹ yẹn wa a ti wà lásìkò àwọn èèyàn tó yẹ pé ó kálukú ni wọ́n máa sọ fún àpò ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn sì rèé ọ̀ràn ni kì í sọ̀rọ̀ ọ̀ndaràn bọ́ra rẹ̀ lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ àwa tá a fẹ́ tẹ̀lé Ọlọ́run táwọn kan sì ń pẹ̀rẹ̀ àwọn aláàfáà fún wa bóòlù àti ní sọnù ṣe afẹ́ mọ̀nà tẹ́ bá wo Suratu Zumar ẹ̀rù pọ̀ Ọlọ́run sọ pé alladhina yastami'una al-qawla yastami'un bẹ́ẹ̀ bá lè fẹ́ sọ̀rọ̀ fún wọn gbọ́ yastami'un ìyẹn ni pé wọ́n fẹ́ gbọ́ wọ́n sì gbọ́ ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ tọ́kẹ́ ni wọ́n sọ yattabi'una ahsana tẹ́ bá gbọ́ tán ìtọ́ dáa jù bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé kí ló dáa jù tá a fẹ́ tẹ̀lé a fẹ́ tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tá a bá gbọ́ a fẹ́ tẹ̀lé ìwú lọ́bàtọ̀ lọ́ọ̀mù tọ́bàtà náà ń wò àwọn ò fẹ́ tẹ̀lé kí lọ́ba ẹlòmíì mú lẹ́yìn àmìjèjì ẹni tó ń tàn rí ọ jẹ́ ìmọ̀mọ́ ní ọmọ àfáàwá ni àfáàwá gangan ni ṣé wà gbà ọ̀tọ́rìtì ìjọba ìgbà ọba àwo lárúbáwá ló wí o ẹjọ́ sí lábá ló wí alladina yastami'una al-qawlu fayattabi'una ahsanahu ulaika hadahumullah tá lọ yẹn. àwọn tó bá jẹ yí pé tí wọn bá sọ̀rọ̀ kalẹ̀ wọn gbọ́ o fa yattabi'una ahsana wọn wà lọ rí tẹ̀lé ètò dáa jù ní ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọn bá rí ọ sọ kò bá nímọ̀ jù bẹ́ẹ̀ lọ ètò dáa jù ní tó bá tọ lóhùn àti tànàbí mi tó bá ti wá dé bẹ́ẹ̀ ọlọ́ni ulaika alladhina hadahumullah ulaika alladhina hadahumullah ẹn tó bá ṣe báyẹn nìkan lọ́lọ́wọ́ bá tọ́ sọ́nà wa ulaika hum ulul albab gbogbo brain tó bá rí ọwọ́ ìmọ̀ tó bá rí ọwọ́ àwọn tó ní brain yẹn àwọn tó ní làákàyè yẹn tó bá ṣe pé ìmọ̀nà ni àbí àní ta lọ́lọ́pọlọ ẹ̀yin tẹ́ ń lo ìmọ̀ fálákì tẹ́ fi ń dá ọjọ́ ààwẹ̀ orí yín ó pé ẹ sì tún sọnù torí pé ulaika alladhina hadahumullahu wa ulaika hum ulul albab àwọn tó náà ń fi mọ̀nà rèé àwọn tó sì ní làákàyè rèé àwọn alladhina yastami'una al-qawla àwọn tó yẹ pé tí wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ fayattabi'una ahsana tí wọ́n bá gbọ́ tó wọ́n àtẹ̀lé ètò dáa jù ulaika alladhina hadahumullahu ẹ̀ ń bá ṣe báyẹn lọ́wọ́ bá olófin mọ̀nà wo wa ulaika hum ulul albab àwọn sì ni wọ́n ní làákàyè sọtọ́ ẹgbẹ́ làákàyè bá ní tó bá pé o tó yẹ pé ìtọ́sọ́nà tọlọ́n tó bá tọlọ́n àtànábì mu àní tí ń táwọn tó ṣáájú wa tí wọn ò bá tì bọ̀ àní tì bọ̀ gbogbo tí wọ́n fẹ́ ṣe yìí náà wọ́n fi àtàkùn haúsá rẹ̀ ni o àbí wọ́n fẹ́ kí wọ́n kílèmù pé àwọn ni ọ̀gá ta ni àwọn mélòó àfáà wa ọ̀gá wa ìmáàmù wa ní gbogbo Lagos State ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ ní kíni o ó ń lọ̀rọ̀ kò sí ilé kí ó kàn má kọ̀ sáfà kankan mọ́lẹ̀ yẹn ẹ̀rí gbà tó náà sọ̀rọ̀ tí ò ní jáàmù ó ní ká farabalẹ̀ o ká máa gbọ́ tí sultanu ó sì kíni o tí ó kéde òun ló dáa jù ohun tí àwa náà fi lè sọ pé ẹja ṣe ti alọ́tọ̀ òun ni pé kápá bá rí irú ìjọba sultanu sẹ́yìn pé gbogbo sultanu nítorí wọ́n wí gbogbo nọ́ọ̀tì ni ó ṣe kíni ni ó múlẹ̀ àbí
àwa fọ́ọ̀mù irú ìjọba àwọn sultanu náà ń bí tá a bá fọ́ọ̀mù ẹ̀ ń bí tí wọ́n bá ti kéde àwọn kan sọ fún wọn ni pé ah wọ́n dàbí pé àwọn ò tí ì rí àwọn náà wà sọ fún akọ́dá ẹsẹ̀ sùúrù kẹfì rí ẹgbẹ́ kọ̀ dájà lẹ̀ mo bí yóò bá mi yé bẹ́ẹ̀t ẹnu wọn bá táwa fọ́ọ̀mù bí táwọn yẹn wá sí fanu kò túrú wa yẹn náà wà nínú ẹ̀ tó fẹnu kò irú àwọn mọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ yẹn náà wọ́n fẹnu kò lé lórí ẹjẹ́ nìsín ntọ́pọ̀jù nù wa tá à ń darí ẹ̀sìn nílẹ̀ káàró òjèrè ibi gbogbo wa wà nìyẹn òun náà ní pé ẹja àsìjọjọ́ kò ní àpè wọn wá àwọn náà wá wọn ní ká sọ tí akáà náà sọ tìta wọn àsìjọ fẹnu kò ẹnìkan wà gbẹ̀yìn yọ yà ní ìmọ̀ afálákì kan gbé ìmọ̀ afálákì a sọ pé kò sí ìmọ̀ afálákì àná mọ́ o ẹ̀gbọ́n mi nìsín gbogbo bí oòrùn ṣe ń rìn gbogbo ẹ̀yọ́ ọmọ sukùl náà wọ́n kọ́ ilé rẹ̀ díẹ̀ náà àbí bóṣùpá ṣe ń rìn mọ̀wákìhì nùjọ́ màwọn àyè ìràwọ̀ kọ̀ọ̀kan àti tàhárùkù wọn àwọn èèyàn mọ̀ kódà bí fún ànábì nígbà ànábì lẹ́yìn ànábì wọn kàn fi mú rọmọdọ́n ni kí ló dé àìfi mú rọmọdọ́n ànábì wa ti kọ́rọ̀ tọkọ̀dẹ̀ sọ̀rọ̀ tó dáa tọrọ rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ànábì gbẹ́nu ẹ sọ ni àfẹ́gbọ́rọ̀ rẹ̀ a rí i pé sàbáànù parí báyìí ó di 29 ká tó retí oṣù kí ni o Ramadan a sì lọ wo ni báàbá wa rí a sì kìmọ̀ ìdí kẹta abilé tọ̀lé àwọn ará nọ́ọ̀tì ni wípé àwọn a máa tètè rí nítorí pé kùrukùru òsì sánmà wọn tó tà wá tọ́lá ìjọba bá àjọ ń sàṣepọ̀ àtijọ́ fẹ́nu kò tí wọ́n bá ti rí ó ti yé àwọn àlejò lò ó tó wọ́n ká pé àwa náà fọ́ọ̀mù ìjọba tí a náà ń bì tí wọ́n bá láwọn rí ìjọba wa lè sọ fún yín pé àwa ará ilẹ̀ Yorùbá o ìjọba Islam ilẹ̀ Yorùbá o authority nílẹ̀ Yorùbá o kéèrè àwọn náà wá sọ pé àwọn òkè kò burú ẹbí ó dìgbà tẹ́ẹ̀bà síkínni tẹ́ẹ̀bà rí kùsì jáàmbẹ́ àwọn náà ti mọ̀ pé nature rẹ̀ nù kárì tàbí ká síkínni. ìwọ wa ní ẹ ti lọ́ọ́ fi ìmọ̀ wá láti rí ṣé ẹ̀sìn wa àwọn ọ̀gá tí a tán sọ fún wa níbẹ̀rẹ̀ Muhammad tó sọ fún wa níbẹ̀rẹ̀ kò mọ̀ ìpẹ́rù mọ̀ ń bẹ àbálọ́wọ̀n ọmọ kò rú mọ̀ ń bẹ tó fi sọ pé tó fi sí lẹ́nu òbí wa mi ọ̀rọ̀ tí ẹ láàlò ní àbíkáṣíwájú ẹ̀dá wọ́n wá gọ̀ ibi tí o ti ní làákàyè rẹ̀ wọ́n rò bíbọ́ yá ìtọ́nà mìíní ní oṣù gan pédé tiẹ̀ gbọ́dọ̀ wà suitable kọjá yìí pé dèdè tó bá yọ pẹ̀lú tó yọ gangan ní àbí ara ntí wọ́n fẹ́ wò kàn ṣe ẹ sátẹ̀lì bá nàbí ṣe kíni bó ṣe kọ́ yín ọ̀tọ̀ ẹ̀yin náà mọ̀ o nígbà míì ìgbà tó sọ ọba yọ yàtọ̀ sí ìta àgbà wẹ̀ o abẹ́ẹ̀kọ́ ni àárọ̀ ń gbé o ó yẹ ẹ sátẹ̀lì bá nàbí ṣe wípé tẹ́ ẹ bá wà igun ma'aleikum ṣàbàn tí ṣàbàn 29 ọba rújú ẹ̀ẹ́rí fa akimilu ẹ ṣe kìmọ̀lù ṣàbàn sọ̀rọ̀ mi àdìsí ànábìrin àdìsí lọ́wọ́ kàn án àdìsí lọ́sẹ̀ kínní lọ́kàn án torí wípé tá a bá ní wípé ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá ní aládìsí á ṣe mistake hàn níbi ṣe mistake sọnù ìwà wọ̀nyí bí ṣe máa rí nu látàyè báyé a lè lo àdìsí hùn ńgbà rí kó yóò gbàgbà tó so ọba padà jáde yọ yapa sí ti ata sí kínní tá a kọ́ lò ń ṣẹlẹ̀ Saudi káàkiri àgbáyé èyí tí a sì náà fi ń wá yìí náà wọn náà máa ń takora wọn tó bá sọ fún mi pé kò takora wọn orí ọjọ́ ń burú ni ó ń tàn yín ni o kò sí ọ̀kan tó wà tó lọ gbọ̀nràn gàdọ́tà pé àti pé ọkà pé nígbà tí èsì wọ̀ ló gbé bẹ̀ ìbọn náà ló ti kíni ló gbé bẹ̀ wọn náà máa ń change ìyẹn lọ́wọ́ tó pé bẹ́ẹ̀ ṣe rí o gbogbo ayé pátápátá wọn àjọra wọn o ìgbọ́ yọ ní area wa ń bí ó lè yàtọ̀ sí area abẹ̀wọ̀n ẹgbẹ́ bẹ́ẹ̀ rìn so mistake náà máa wà bí òun náà ṣe gbọ́dọ̀ mi yé àlàkólè bá a sì ṣe nù ẹ wá rí ọmọ ìyá ìjà táwọn àfa wa ń jà láàrin ara wọn ọ̀rẹ́ wa lọ́yà kan mọ gbọ́rọ̀ rẹ̀ ó lóun ó gbé ẹni tó pera rẹ̀ ní Grand Mufti wọ́n wọ́ lọ ilé ẹjọ́ kò sí ẹni kankan tí mo rán o
èmi gan ẹsẹ̀ rí láàárọ̀ yìí pé lọ́ọ̀yà kan lérí pé àwọn tó tún pera wọn ní grand mufti lẹ́yìn ti tà wá wọ́n wọ̀ wọn lọ ilé ẹjọ́. mo ẹsẹ̀ rí láàárọ̀ yìí bá a sì ṣe sọ̀rọ̀ tá a dà ṣe ńgbà ẹnìkan pera rẹ̀ ní grand mufti ńgbà tí ó ní túmọ̀ a ní sọ̀rọ̀ náà bí wọ́n bá wọ̀ wọn lọ ilé ẹjọ́. nínú bí yorùbá mi yé ẹni tó pera rẹ̀ ní grand mufti wọ́n fẹ́ ṣe tíátà ni èyí ó sì wọ́n kó sí kíni so di àwa lọ́ni kí làwọn bá ń fi grand mufti ṣe sáàfin gbowó ni táàbà sọ pé nígbà tó ti wá jẹ grand mufti yọ rẹ bu owó wa kí ni ó ṣe fún àgàn lágbára grand mufti. a ti wà lásìkò gbàtọ́ pé everybody lọ gbọ́dọ̀ yìí pé ọ̀rọ̀ tó bá dáa ni kéèyàn máa kíyèsí ọ̀rọ̀ kọ̀rọ̀ wà. ìlú tí Islam ọba ti lọ́tọ́rìtì báyìí kò sí wọ́n ràn tí èsì kéde tí èsì ẹlẹ́ ńbẹ ṣe kókò sí ọtọ́rìtì ẹ̀ka tí ó bí ẹnìkan léèrè tó kálukú ló lè sọ tó wù ó kálukú ló lè pera rẹ̀ táìtù tó bá sí kéde tó bá wù even based on Nigeria constitution gan nígbà tí Nigeria constitution ọmọ Islam kò mọ Islam especially nílẹ̀ Yorùbá táwa yìí àmọ́ Islam sọ́dọ̀ bá bẹ́ẹ̀ bí yẹn bá rọ́ọ̀lù Islam bóyá òfin ó sọ̀rọ̀ dúlẹ̀ rẹ̀ kàdádó kàkà aláwọ̀ kò ní mú kò ní fìyà jẹ kí ló dé òfin yẹn ọ̀fọ̀ra nípa sẹ̀ríà Islam tàwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí òfin wa ti díjú tí ọmọ tí ó sọ níbi nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti ń lọ Kwara tẹ́ ń lọ ilẹ̀ Haúsá tí wọ́n ti mọ Islam òfin ó sọ̀rọ̀ òfin wo sì ṣiṣẹ́ bí ẹ ṣe ń lo òfin tẹ́ ń lo kóòtù bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lo sẹ̀ríà Islam náà ní north bẹ̀tẹ́ bá délẹ̀ Yorùbá mùsùlùmí lọ́wà wọn à níjọba àwọn tó pera wọn ní mùsùlùmí àwa mùsùlùmí tá a ní mùsùlùmí ni wá tá à ń kírun àtẹ̀ntí ò kírun àwa la wà kò síjọba wa kò sí ètò gan fún wa ẹ̀yin yẹn wa àwọn yẹn wa máa sọ̀rọ̀ kan wọ́n ní sáà kínní yìí ò ní máa kó bá ìṣọ̀kan Islam kò sí àgàjọ sí Islam bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan sọ báyìí òótọ́ ọba ntí àwọn tó bá gbé writing tí wọ́n bá gbé lọ́wọ́ ntí wọ́n ní èdè ni pé káńkọ́ ojú mọ́ tó bá sikẹ́ni ntọ́ dáa gan tó bá pẹ́ a máa sá ká tó ń bèlè tó ti sá láti pèlè látara kọ̀ dá ìgbà mélòó ni ó lò ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa bú àwọn tó kọ́ra wọn ní mufti ẹ fẹ́ máa pa wọn lé ni ẹni wọn bá pẹ́ra rẹ̀ mufti ẹjọ́ máa gbé mufti rẹ̀ kọ́ máa gbé lọ kò sí kankan tó di lọ́wọ́ ìtì ń bẹ́ẹ̀lẹ̀ lẹ̀ káàró òjìrè iṣẹ́ ní bẹ́ẹ̀lẹ̀ iṣẹ́ tá a ṣe tí ó rẹ̀ wá iṣẹ́ tí ó gbó wa tá a darúgbó sí iṣẹ́ tó yẹ pé èrè rẹ̀ kò sí lọ́wọ́ ọmọ Yorùbá kọ̀dẹ̀ sí ilé ayé ọ̀dà lè kíá wọn tẹ́nìkan bá wá pé iṣẹ́ mọ́ra rẹ̀ ẹ má dàrú àmú ẹjọ́ ó ṣe é gbọ́ mi nìsín ọtọ́rìtì Olúwo ìpèpè ní kò tí wá sí àmúṣẹ ìyẹn ní pé Islamic authority Olúwo ọkọjá Yorubaland ìjọba gáàsì ti reduce yẹ bó ṣe ṣe ti gbogbo àwọn ọba yòókù náà Olúwo kàn dára padà síta wa bó ṣe yóò rí ló sọ fún wa yìí pé ń bọ̀ sí pé ọ̀dọ̀ wa ń bì láti kọ́kọ́ lo Islamic structure ẹ̀jẹ̀ á jí padà bí èèyàn bá jọ lóòótọ́ nílùú mi yóò ní ọ̀dà ẹ̀jẹ̀ àlọ́ Olúwo kájọ ṣe mítí pẹ̀lú ẹ̀ òun náà lọ yọ ṣáájú toró náà ní aṣáájú nùtà ẹgbọ́n mi sìn àwọn àjọjókòó wọ́n wà wá bá wa àjọsọ bẹ́ẹ̀ kéèyàn sọ pé Olúwo wá àrífín ni kò tí sí ti ń jẹ́ league of imam tí Olúwo àti Islam rẹ̀ àti structure ẹ̀ tó ti ń jẹ ẹ̀gbọ́n ní Olúwo and then kí ni ń jẹ́ lè ké mọ́ríkàsì nígbà tá a ti ń ké Olúwo sẹ́yìn mọ́tàn kò sí ti ń jẹ́ ilé ké wọ́n èbí bàbá Ádámà ní lórí wọ́n èbí bàbá Kàmáàlì tá a ti ń ké Olúwo
wọn èbí ṣé wàá lé mi wọn èbí tàti kéwù níwò àáfàá ṣé wàá lé mi ti ṣe Amadu Bello kè bẹ̀rẹ̀ dáwùlà rẹ̀ tí wò ti ń jẹ́ ìwó Islam àti wò kéwù alákàṣe àkàlẹ́ rí kéwù ọ̀làjú ẹgbẹ́ nìsín alẹ́ rí kéwù ọ̀làjú táwọn aráàlú táwọn náà embrace ẹ̀ kì í sì sọ wọ́n aráàlú ní láti gbà á mo bẹ gbọ́dọ̀ mi rí sìn so ìlú àkọ́kọ́ adébẹ́gbọ́ Ìlọrin ọmọ akéwù tó lọ bẹ̀ tẹ́ pè ní alimi tó lọ dá Emirate lẹ̀ nílọrin sẹ́yìn pé ẹgbẹ́ o báwa ṣe wà yìí àwọn àgbà fún lọrin o kódà àgbà lọ́gà torí irú ọ̀gá ètò authority Islam tí ń bẹ ńlọrin sọ wà lùmí ni Ìwó ṣẹ̀ṣẹ̀ ń jí tiẹ̀ padà ní Ìwó lè ṣáájú ẹ̀ bẹ̀tìgbà tí Ìwó tí ò jí ń kọ́ tí bàbá wa ṣe Kálímù dẹ́dùdé ńlọrin tó gbé ọba kalẹ̀ tí ọba òun tó lòun ọ̀fẹ́ rẹ bọ́ yàtọ̀ sólúwo yìí àtọba àkọ́kọ́ tọ́jọ́ Olúwo tọpọ̀ ẹ̀bọ̀ rẹ àwọn ọba ká ti jẹ lẹ́yìn àwọn méjèèjì wọn tó yẹ pé lóòótọ́ wọn kéde pé Islam àmọ́ wọ́n tún bá wọn ṣe bọ̀ àbí òbí bẹ́ẹ̀ ni Olúwo kan yàtọ̀ ló fi jẹ́ pé mo máa sọ pé gbogbo ibi téèyàn bá rí kó láṣìṣe lọ́dọ̀ Olúwo ọ̀gá àṣìṣe tó burú jù náà lẹ́bọ̀ nígbà tí ò ti ṣéhùn àwọn tó ọba rí wọn ó ṣe é ṣe kíni ó ṣe é ṣe sùúrù fún kásàmójúkò mbẹ torí ọ̀ọ́yẹ ẹ̀gọ́ afọ́fúngbẹ́mu òpònú kọ́ wa ní mistake kan lórí lára ẹni tó lóhùn ọgbà pẹ̀bọ́ ń bẹ kọ̀dẹ̀sẹ̀ bọ́ ọ̀dẹ̀ ń gbógun tẹ̀ bọ́ kọ́ wa ní mistake kékeré kan lọ́wọ́ rí lọ́wọ́ fẹ́ máa bàjá kó lè bá disturb ẹ níbi mistake ńlá tí ń ṣe kíni tí ń fight kò sí tí Ọlọ́run yẹn ti jù ní gbogbo ariwo tó lọ ń pa àti gbogbo àwọn òṣìṣẹ́ tó lọ rán tó ní wọ́n máa wí ariwo tó ń pa fún àfáwọn yẹn kò sí tó tóbi lójú Ọlọ́run tó tó ẹbọ dídí ọba tí gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù tí wọ́n ti bẹ́ bọ lọ ẹdúgbọ́ àwa mọ̀ dáadáa ni wọ́n lérí sí wọ́n ní sábàbí òtúnjọ́ ògbóni òtúnjọ́ ẹgbẹ́ kínní òtún ẹgbẹ́ mẹ́rin tí wọ́n fi lọ àwọn òbó ṣiṣẹ́ olóhùn ọ̀mẹ́ni kankan ju ẹ tí ó fi hùn síbi ìlọ tó ṣe ọlọ ẹ̀yọ kan ṣoṣo kò sí páànù oògùn ẹnìkan wá ní wípé àwọn kankan báyìí kọ́ ìyẹn kan gbé kínní ẹ̀ síbi kan èyí tí èèyàn fi máa ṣoríire lọ́dọ̀ Ọlọ́run àkọ́kọ́ èyí tó sì lágbára jù ó ti ṣe ó fẹ́ pẹ́ tó ṣerú èyí ìyókù tá a bá ṣe sùúrù yóò ṣe kíni yóò ṣe òun náà sórí pa bẹ́ẹ̀ a support structure tán ni ó ju gbogbo yín lọ kò sí léke tó tó kò sáfà tó tó kò sí ìlú kankan tó tó Usman Dan Fodio tí gbogbo nọ́ọ̀tì láwọn tẹ̀lé tó gbé ìjọba Sókótó kalẹ̀ 18 ni o abẹ́ẹ̀kọ́ ni lẹ́yìn ẹ̀ ló tó wá lọ́rin bì náà lọ́mọ kéwòn rẹ̀ wá lọ́rin bì sẹ́yìn mọ́ ti wò ó kí wọ́n tó kọ́ mọ́sáàsì Central Mosque wò ó 15 kẹ́kẹ́ Islam sí wà ń wò ọ̀gá gbajúmọ̀ ni títí tó ọba alábàárìkà fi gbà wọ́n bá yẹn ṣe gbà báyìí ó dẹ̀ pé àwọn afáwà ó dẹ̀ yà máa kọ́ àǹkéwù ọba nǹkan sì kéwù nbọ ni ilé kéwù kan ilé kéwù wo ni bẹ ní 16 àbí 15 ilé kéwù ebi gba àwọn kọ́ mọ́sálásí lẹ̀ ń pè ní 16 kankan àbí wọ́n ti ń ṣe Islam kò tó di 16 nílùú wo iná ẹ jẹ́ kí n sọ dọ́ ọ̀kan fún yín mọ́sálásí àkọ́kọ́ ní Islam nù tẹ́ bá ní èso òun làkọ́ ìwé iná lẹ́nu ti rà aláàkọ́ mi àìmẹ́nu ó lọ bẹ̀ ní o bí ẹ bá tó fẹ́ pa ìtàn mọ́sálásí mi lẹ́yìn mọ́sálásí àkọ́kọ́ yìí láti fẹ́ pa ìlú wọn bẹ́ẹ̀ bí kàtà nǹkan ti ń kírun náà ẹ̀gbọ́n mi yé ìwé iná lẹ́nu ti pa tọ́ba wá láti ìlú mi tọ́ba àwòbá lóun fẹ́ bẹ̀rẹ̀ structure paramọ́ ni àwọn tó nílò àkáyì tẹ́ ń pè wá níta ní ká fún Olúwo ní kẹ́ni pé ó lẹ́tọ̀ọ́ ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kí Olúwo kọ́ má jẹ́ kó wọn oyè yẹn kí gbogbo rẹ̀ má jẹ́ wò nìkan Olúwo gan sì ti sọ pé a tún wo àwọn mùsùlùmí tó da láwọn ìlú mi àwọn ìlú mi á pè wọ́n torí pé structure lẹ́ Yorùbá ni wọ́n lè jẹ́ gbogbo oyè ìwò ṣùgbọ́n tó wá jẹ́ oyè lẹ́fù gbogbo lẹ́ Yorùbá gẹ́gẹ́ bó ṣe wà ní òròrí Olúwo wọ́n á tó pe àwọn èèyàn láti bomi náà
ẹ̀yìn yẹn wa tí wọ́n bá fi mí jẹ the Grand Mufti of Yorubaland tí wọ́n bá fẹ́ ṣe bí àwọn aṣáájú mi ṣe máa ṣe ọ̀nà méjì ni wọ́n fẹ́ ṣe bí àwọn aṣáájú mi ṣe máa ṣe kò sí fọ́nkṣà kankan fún táìtù lásán ni àbí kò sí fọ́nkṣà kankan fún kò sí àṣà kankan fún. ẹ sábà gbogbo àwọn oyè àdínní yòókù tó ń kálukú jẹ wọn kàn ń lẹ̀ máa ara mọ́tò lásán ni wọn kálukú sì ń sakọ́ káàkiri àbí ẹgbẹ́ aláwọ̀kọ́ yìí bá wọn tó bá ní pé Dawood Imran the Grand Mufti of Yorubaland ojúbà náà lọ title no any function tó bá wa olúwo gbé ẹ̀ka fún mi pé náà ni máa ṣe ó kàn ní máa ṣe wáàsí lásán ni torí olúwo bílífù pé n tí ń ṣe ọmọbẹ nù mí ọlọ́run ọdẹ gáìdì mi ṣe àgbẹ̀ tó bá ti gbé táìtù kan fún yàn ọyọ kan gbé brochure àbí protocol àti brochure protocol programs tí ó so activities aims and objectives executive everything máa mọ bí ọ́fíìsì yìí ó ṣe rí nothing the certificate pronunciation àti kíni tọ̀bánì. That is everything. Èmi náà ọ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ madama ibi táwa sì dé àdèmà lu title yẹn the Grand Mufti of kini o Yorubaland bẹ́ẹ̀ tí níbo làwọn accent ti ń bẹ́ẹ̀ the Grand Mufti ti wá. In táwọn dìdìrín mi ọ̀mọ̀ nù òye pé the Grand Mufti of Yorubaland before is the national amir of Jama'atu Ta'awun Jama'atu Ta'awun gan fúnra rẹ̀ dáwọ́lá fi dáwọ́lá ìjọba ńlá lòun gangan fúnra rẹ̀. Ìjọba ńlá a kà fi táìtù sí lórí nítorí ìtọ́sọ́nà tí ń bẹ fún ọba àlùbáríkà yìí ọlọ́run tọ́sọ́nà ni wàláì ọlọ́run tó lúwọ́ wàláì ọ̀pọ̀lọpọ̀ kan tí máa ń ṣe ẹ̀yẹ ti fi pọ́nlọ́n kankan ẹni tó sì ń kọ́ ọ̀sẹ̀ ẹ̀ ni pé kò sí ìrànkan láàrin wọn àtọ́lọ́run tí ń jẹ́bọ sẹ́rí ọlọ́run ọgbàgbọ́ ìsìláàmù ọ̀fẹ́ràn rẹ̀ tí ò sí àbùlà ńbẹ ìyẹn ní fi ní àwọn inspiration kan tó dàbí ẹni pé ọlọ́run ló mí iyì sí àwa tó gbé mufti fún ẹgbẹ́ mi sìn kò sẹ́ni ọmọ pa ní programu kankan tó relate mọ́ títí tó lùwò tó fi jáde olúwo oṣù mọ̀ pa ni kò mọ̀ pa ní programu kankan pa wàláhì tàláhì aráyé kan oṣù mọ̀ àwa la mọ̀ programu táwa ní tó súnmọ́ ṣùgbọ́n gbà tó wàá gbé tiẹ̀ kalẹ̀ ọlọ́run wa kó ogbó tọ̀sọ́nà ó kó o sí ẹni tó fẹ́ jẹ mufti ní tẹ́ ń pè mufti iṣẹ́ rẹ̀ pọ̀. àwa tẹ́ ẹ rí yìí kìí ṣe iṣẹ́ mufti lásán là ń ṣe torí kò sí security nù sẹ́ kò sí political nù sẹ́ kò sí islamic ideology níbi sẹ́ kò sí liberation activities níbi sẹ́ mufti the only thing tí ń bẹ́ẹ̀ níbi sẹ́ mufti ni fatwa níbo la ti wá ra àwọn tá a jẹ̀pọ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tí gbogbo ẹ̀ fi á milẹ̀ tọ́ba yìí pé mufti mo bá fẹ́ ṣe kó ní ìdí kí n ta káwọn ní Yorùbá nation àwọn fatiwa ní jókòó tí àtàwọn afáàtì ó ṣe á kà máa ṣe fatiwa kò ní ìdí kí n máa wádùn òní ìrẹ́pọ̀ ó ṣe wà láàrin àwọn afá àtàwọn mùsùlùmí kò ní ìdí ká sọ̀rọ̀ sí ọ̀dọ̀ àwọn olóṣèlú abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ nítorí pé a ní comprehensive Islamic work kan lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ a ní sẹ́ Islam kan tó fẹ́ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ ngo ló wá mú táìtù mufti jáde ẹgbẹ́ mi sì nítòsí main ni pé gbogbo Islamic structure wọ́n fẹ́ jí wàláhì mi kọ́ ni mo pírìtì fún olúwo pé jí Islamic structure lọ́kàn àwọn kìnìún yẹn kàn jáde wá láti mú ẹ̀ ni ó sì ń bá tí ń bẹ́ẹ̀ nù kàn náà nù sẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé purely Islam ló fẹ́ ṣe kéde bá afẹ́ wá tá a jẹ èmi ìdí ń jẹ mọ̀ wá mi ta wúlò orí rẹ ti burú mo ti kọjá tó fi ròyìn bẹ́ẹ̀ ìdí ń jẹ ìwo ni ìbápàdé ìdí ń jẹ ìwo ni ìbápàdé táyà pé tí ń jẹ ni ó láwọn tí ń ba lọ náà ó dẹ̀ níbi tẹ́ ti máa rí mi ìkejì mo ti pàdé tí ń jẹ mo tún ti yà kúrò lọ́dọ̀ rẹ̀ èmi àti tí ń jẹ àjọ ríra báyìí dájọ jókòó tó dẹ̀ gbà fún mi mo dẹ̀ sọ fún pé ìráyè tiẹ̀ àwọn èsì ẹni tí ń jẹ àti tí ń wọ̀ tí ń dà àìsàn tó lè jọ lọ ìkan tí ọjọ́ mi lójú láyè ni pé kí n rí pé mùsùlùmí Yorùbá wọ́n ti change àgbọ́yé ti dé wọ́n unite
wọ́n ti gbé ìjọba wọn dìde àná ń control wọ́n ti rọ́wọ́ mú lẹ́yìn náà mùsùlùmí nàìjíríà lẹ́yìn náà mùsùlùmí áfíríkà lẹ́yìn náà mùsùlùmí àgbáyé ìjọba islam àgbáyé wá dìde àwọn amẹ́ríkà wọ́n lọ rọ síbi kan Palestine wà liberated láti tó lè ju àwa lójú nù pé owó èké lólówó owó yàdọ̀ wa ó tó ń bẹ lọ́dọ̀ wa ní program fún ni ẹnu ìta àbàfi ṣètò lọ́hùn là máa bẹ lọ́hùn kọ́lọ́njọ́ wà lọ́dọ̀ àlàálí ẹni tí ń wówó àtàlálì rẹ̀ àtàràmù rẹ̀ ní ọ̀yàdọ̀ yìí kọ̀nẹ́sì ìjọ ìyàdọ̀ tí a àtàlálì rẹ̀ àti kíni àtàràmù àti pò ọ̀yà àjọ làbújá ni mo dìbò fún wọn mo ṣiṣẹ́ fún wọn bí wọ́n ṣe dé Àbújá bí Tinubu ṣe débẹ̀ wọn lọ tọrọ sí àmì o wọn lọ tọrọ bàbá Tinubu sí àmì dà kí ló dé mo bìlífù pé kò lè rí ṣe àdórí mi báyìí rí ni mo sọ fún pé kò lè rí ṣe mo dẹ̀ ń dìklẹ́ àwọn yín pé tí máa ní kò lè rí ṣe kì í ṣe pé o kì í dẹ̀ ṣe pàníyàn bàbá òun kò dá o ọ fẹ́ ṣe o Nàìjíríà ò ṣeé ṣe ni o ẹ̀yin lẹ bàjẹ́ o kì í sóhun lọ bàjẹ́ kò sì ní kò ní lọ́n tó fi lè tún ṣe ní tó fi lè tún ṣe kò tí ọba ní bó ṣe dórí ipò wáàsí ni wọ́n máa ṣe yóò máa wá àwọn tó máa wáàsí ṣe yóò ti wá ruwa ìrí ruwa káàkiri yóò ti wá rí yóò máa náwó sí pé ẹ kó wáàsí bọ̀ wọn lágbárí wọ́n ti ya wèrè àwọn ọmọ Nàìjíríà ẹ ti yẹ hànà ó ṣe wáàsí gidi fún yín gbogbo tí Tinubu ó fi ṣe ìjọba pátá lọ́lọ́run ti bínú sí kí ló dé wọ́n ń gbowó ẹ̀yìn wọ́n ń jẹ rìbá wọ́n ń parọ́ kò sí ọ́fíìsì tí ìjàlè kò sí ibi tí màgbọ́n wọ́n ń nàná pa owó oṣù tí ẹ̀ ń gbà ti kọjá àlà corruption ó ti fún wọn lọ́rùn èyí tí corruption ti fún yín lọ́rùn tẹ́tí túpẹ̀túpẹ̀ ẹ̀ wá ní ẹ̀ sàré èje ẹni tí corruption ti gbà yín mú báyìí ẹ ti fẹ́ kú ẹ ti ranjú ojú yín ti yọ bọ̀ báyìí níbi tí corruption tó fúnlẹ̀ mọ́ yín dé tó bá ti ń jẹ́ dé ẹ wá lẹ́ẹ̀ tó fẹ́ sáré rìlé níbo lẹ́ẹ̀ ti sáré ẹ kọ́ gba ara yín ká ẹ má kú ká má kú lára báyìí kì í ṣe ká tó abẹ́rẹ́ sí abẹ́ ṣiṣẹ́ kan abẹ́ ṣe kankan kò sí ẹ̀ka tá lè rí ṣe bí ẹ lọ yáwó wọn pè ní bí ẹ lọ yáwó wọn pè ní ní Nàìjíríà owó tí wọn lọ rí yá wọn ò ní ìdí ẹ gbogbo mínísírì pátápátá gbogbo iṣẹ́ ìjọba pátápátá tí wọ́n bá gbógun ti corruption bẹ̀ owó tí àwọn òṣìṣẹ́ yẹn máa jẹ mọ́lẹ̀ tí wọ́n bá kó lẹ̀ báyìí wọ́n wà máa yáwó Nàìjíríà ni kì í ṣe pààlọ́ máa yáwó kò sí èrè lásán láyé Arẹ́gbẹ́ rí 1 billion gbà lọ́wọ́ wọn tí ń sọnù lọ́dọọdún lẹ́yìn ìgbà tí wọ́n rí àkáǹtì àìmọye táwọn máa ń sanwó sí ọ̀fíṣíálì báàgì láàrin àwọn àti báǹkì ọmọ tùkú gan ọmọ pé kí sákàǹtì tí ìjọba mọ̀ wọ́n sì ń sanwó bẹ́ẹ̀ àkáǹtì bíi méjì mẹ́ta péré náà ìjọba mọ̀ bíi mélòó kan ìkú táwọn máa ń sanwó sí báàgì ni magomago ẹni wọ́n ní wọ́n lọ tún College of Education Ìlàṣẹ College of Education Ìlà wọ́n ní láti máa bí ó tàn pé má yẹ ẹsẹ̀ wa wò gbẹ̀mù rèé gbẹ̀mù millions ni o elélẹ̀ ń pa kọ́lẹ́ẹ̀jì bàbá ẹ bá tu o sábà sọ fún ẹ bá ní sọ fún ẹ kó ti wà òkè gbogbo gbẹ̀mù tó bá ń lọ síjọba sí wọ́n yàwó ṣèjọba máìnì wa lọ́sùn wọ́n sàn ń wà ní àwọn tí ń wà ní lówó ń dé tọ́ra sọ́ọ́rí o tàwọn wà ní ẹ̀ tó sọ́ọ́rí nígbà tí wọ́n dá àmọ̀tẹ́kùn lẹ̀ àwọn ẹ̀ tó sọ́ọ́rí ara sì rí ẹ̀ bàbá kínní ẹ̀yin alágbára igba ẹ̀yin gba 1 billion ẹ̀yin gba 500 million ẹ̀yin gba 250 million so bàbá ẹ fi alẹ̀ já máa ṣe bó bá ṣe wà ẹ má ṣe bó ṣe wù yẹ tí wọn ò bá gba bribe yẹn owó tí wọ́n máa rí ń bẹ̀ wọ́n lè fi ṣe gbogbo project Ọ̀ṣun 1/3 rẹ̀ àkó sì jì wọ́n sì san bribe kún lè jì wọ́n san bribe kún lè sikini kí wọ́n lè jì so ìdí tá a sọ pé bàbá yìí kò lè rí iṣẹ́ nìyẹn tó bá rò bóun lè ṣe kọ́ mọ́ ń so àwa gan fa kì í ṣe bá ń pọn fàdúrà ràn lọ àwa gan ṣàdúrà pọ̀ lọ́n bá ní kọ́ ṣùgbọ́n àwa ọmọ bọ́lọ̀ ń wo sì kọ́ nígbà tí ó sì bá kà á ní ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì
ìbí ọ̀gbọ́n gbogbo yín ṣe bẹ́ẹ̀ ṣe gọ̀bí tasudé everybody ní jalè owó tí wọ́n fi ṣèjọba kò sí ọwọ́ ẹni tí ó lè jí wọ́n ń jí láti inú aṣọ rọ́ọ̀kì tí bàbá gángan wà ẹni ọjà ní local government wọ́n mú lọ state kò tún wá jalè ó ti jalè ẹ wá tún wá mú lọ sí federal kí ni ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ advance kí ni ó lè ẹ wà ní fight gbogbo ọlọ́dà àdá yẹn àwọn gómìnà tó ti jẹ gómìnà mà kọ́ mọ̀ wá ṣe mínísítà mà àwọn ni wọ́n mọ olè jájú kọ́ mọ̀ wá ṣe mínísítà mà á gbọ́dọ̀ rí lábùjá mọ́ kódà ẹ máa ṣe sẹ́nétọ̀ iṣẹ́ sẹ́nétọ̀ ni wọ́n ṣe tẹ̀ ń pín owó tẹ̀ ó wà prominent pẹ́ ń pín owó ju pé ẹ̀ ń ṣòfin lọ aráyé ẹ dàkún mo fẹ́ bí léèrè ṣé nítorí òfin tẹ́fẹ́ lọ rè ṣe ni wọ́n fi ń lọ náà fi ń sọ pé àdìbò fáwọn náà fi ń dà láàmú ẹjọ́ wọ́n fi ń bẹ̀ wá pé abẹ́ lọ sọfin ni tófin ni àbòwò ìlú tẹ́ ní ọ̀dànù ṣé ìlú tẹ́rù bí ọ̀dànù ọmọ ìyá mi ò ní ọ̀tẹ̀ Tinubu nù o mi ò sì lè ní ẹsẹ̀ wọn gbọ́ ó dáa ju Peter lọ ó sì dáa ju Obi lọ wàláì tàláì mo tó pé wàláì àìlè rí ṣe rẹ̀ mo fẹ́ sọ fún kì í sọ pé ń bẹ nú ẹ̀ kó wọ́n fẹ́ ṣe kò lè ṣe ni o bí irú ẹ̀mí tún wá bá ti sọ fún kò lè ṣe àfi tí wọ́n bá lè gbọ́ràn sẹ́ni wọ́n bá ṣe tí wọ́n bá ṣe bàbá Tinubu yóò fu àwọn èèyàn dànù yóò àkáwọn èèyàn míì tuntun wá ibi wọn ti ń jí owó ń bí rè ìwọ ni odó mẹ wọn nínú tàn rẹ ò jí owó rí pọ̀ bẹ̀rù Ọlọ́run ìmọ̀ nírú wọn pa àwọn afárá ẹni ọlọ́njọ́ àwọn ọmọ yìí wo ni èjìwó tẹ́ ẹ mọ̀ wọ́n dáadáa wọ́n ti ṣiṣẹ́ wọn ní experience nípasẹ̀ ìjọba ẹ kó wọn jọ ẹ pààrọ̀ gbogbo àwọn wèrè bẹ́ẹ̀ bá pààrọ̀ wọn Ọlọ́run náà ò ní pààrọ̀ tí ń ṣe yín bẹ́ẹ̀ bá change wọn Ọlọ́run náà ò ní change àdánwò wa wọ́n jalè bọ́dà wọ́n jalè báńkì wọ́n jalè ní ọ́fíìsì everywhere náà ti jalè kó sí ìbẹ̀rẹ̀ fẹ́ tọ́ka sí ṣe àní sùkúù ìjọba tí wọ́n ní ọ̀fẹ́ nìyí lẹ́nu ká bá mi pé àwọn ọmọ wọn ò ní lọ sùkúù mọ́ báyìí o mo ní bí ibo mo bá fílẹ̀ mi ni pé private school ló kọ́ máa lọ ṣe é ní èèyàn ronú wọ́n wá ní àti public school ni mo bá ní kí ló dé tí ebi public school lẹ pé school òkè fáńbẹ̀m public school wọn school ìjọba bẹ́ẹ̀ ni kí ló dé ó ní àwọn òrówó sẹ tó rówó ibẹ̀ náà tó rówó bẹ́ẹ̀ mo á ní sẹ́ ń gbowó lọ yìí ní ọ̀nà ń gbowó ló bá ń ṣe owó ńlẹ̀ díẹ̀ náà lè kọjá ti àwọn private gan àbí kan díẹ̀ náà ni tàwọn private ṣe kí ni ló fi jù lọ wọ́n sì ń pè lọ́fẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n bá sá ti sọ̀rọ̀ kan ní Nàìjíríà rẹ̀ fake wọ́n sọ ẹ wá ní àní gbégbèsè ayé fake yóò dà ṣùgbọ́n gbà tó bá yí gbogbo yé tán ni tí o gbàjọ corporate pé ẹjẹ ajé ọ̀dà ẹ̀yẹ takusa gómìnà lọ́rùn ẹ takusa president lọ́rùn pé fáwọn olè mọ́ ẹ sọ fún sẹ́nẹ́tọ̀ pé ó lè ní ó lè ṣe senate ó lè lọ senate ẹ sọ fún pé ẹ má gbé mínísítà tó ti jalè rí kódà kọ́ má jalè ó sá ti ṣe gómìnà rí lọ́mọ mú mi sẹ́yìn ẹjẹ́ lómi ọ̀wá ṣe ẹni nígbà tá a gan bá ṣe bó ṣe yá sí èpè tá a bá bùn ẹni tí ń ṣe àìdá èpè tẹ́ ẹ bá ṣe láàárọ̀ alẹ́ ọjọ́ òun ní lẹ́jọ́ òfìsẹ́ ṣùgbọ́n ní ìsìnkú èpè tẹ́ rí ẹsẹ́ wọn kàn fi ń somi ara lásán ni lórí ibú tẹ́ ẹ bá tiẹ̀ lórí nẹ́ẹ̀tì ìpè wọn ṣàṣẹ fún Tinubu ṣé pé wàá pa kó rú gán ẹgbẹ́ fúnra náà la gbé bẹ́ẹ̀ subhana rabbika. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا